yes ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò mọ̀ ẹ máa wò ó ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Jésù Ọlọ́run má jẹ́ máa gbé yín ga ẹ̀kọ́ àìsàn ìdìbàjẹ́ gba ọpẹ́ wa Ọlọ́run tó ń gbé nípa ẹ̀kọ́ ọ̀run gba ìyẹn wa àpò àbí títí lábẹ́ àpò títí sẹ́yìn Olúwa fàánú dáríjì gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀ Olúwa dáríjì wa Ọlọ́run yà wá sí mímọ́ máa bá wa lọ fún wa pẹ̀lú wa jí àrí ọtí tí ayérayé ní orílẹ̀-èdè ìjọba mẹ́sì wẹ̀lẹ́dà àdúgbò tó pẹ́ ti gbọ́ ògo ni forúkọ yín Jésù Olúwa wa. Fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bá yín pàdé ní àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàpèjúwe ara yín ráńpẹ́. Orúkọ mi ni Senior Prophetess Deborah Ọláníyàn láti ìlú Ìkòròdú. Ẹ ṣe ìyá wa ohun tí mi àtẹ̀fẹ́ ká kọ́kọ́ gbé yẹ̀wò ni pé láìpẹ́ yìí bí àwọn fọ́nrán tá a ṣe kẹ́yìn àbí ìta ṣe ká tó ṣe ìta ṣe kẹ́yìn kó tó di tẹ́lẹ̀ a sọ̀rọ̀ nípa olóògbé Ìlérí Olúwa Alọ́ba èèyàn tó pè ní Mohbad a sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní pé Ọlọ́run fi hàn yín wípé arákùnrin yẹn pé kó kún fún ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ju pé ká máa post pé justice for Mohbad lọ pé ká gbàdúrà fún pé torí pé kò rí lé wọ̀ ẹ̀sìn tó sáwọn kan gbà náà lọ ẹni pé tó bá di bí àwọn oṣù mélòó kan sí àsìkò yìí pókú arákùnrin yẹn ó máa jà gan ó máa gba ẹ̀san àmọ́ fọ́nrán kan tún wọ orí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ẹ̀yẹn fọ́nrán tí Naira Marley Sam Larry àti Zinoliski tá a sì mọ̀ pé àwọn náà ni ó fẹ́ jẹ́ pé wọ́n wà nídìí ikú Mohbad náà tó tún wá lọ ń ṣe sàárà fún àwọn aláìní èmi á fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ lórí fọ́nrán ṣé ká ní wípé wọ́n fi ń wọ́jú rí Olúwa ni ṣé ká ní pé pẹ̀lú ohun tó ń ṣe yìí ó possible kan lọ́n pàṣìṣe wọn rẹ́ pátápátá ni kí ni ohun tẹ̀lé sọ sí fọ́nrán ẹ̀yà wa. Àdúrà wa máa gbà Bíbélì ní tá bá ń sàmì ẹ̀ṣẹ̀ ó ní kò sẹ́ni tó lè dúró nítorí pé ìdáríjì wà ní ọwọ́ Ọlọ́run ṣe rí ayé tí a wà yìí ayé òkùnkùn ti pọ̀ ju ìmọ́lẹ̀ lọ ìmọ́lẹ̀ dẹ̀ ló máa jọba ìmọ́lẹ̀ pọ̀ ṣùgbọ́n ó ṣọ̀wọ́n níbi tí ẹni ìmọ́lẹ̀ bá wà ṣùgbọ́n gbogbo wa la máa ń fẹ́ dúró pé ẹni ìmọ́lẹ̀ ni mí ṣùgbọ́n iṣẹ́ owó oníkálukú ló máa tọ́ lẹ́yìn ṣe rí nígbà míì tí àwọn èèyàn bá ti ṣe bí àbí wọ́n ti ṣe àwọn nǹkan kan I'm not talking about those people you mentioned but mo sọ̀rọ̀ generally ó dàbí ẹni tó ti tẹ̀ṣẹ̀ tó wá wà nǹkan kan tó fẹ́ fi tú Ọlọ́run lójú ṣó ti yẹ yín ẹlòmíì à ń pa ènìyàn ẹ̀jẹ̀ ni à ń dẹ̀ tún fẹ́ jà á dẹ̀ tún jáde àwọn kan á dẹ̀ tún dúró gẹ́gẹ́ bí alágbára bíi igi lẹ́yìn ọgbà fún wọ́n dẹ̀ máa sọ pé kí ni àmọ́ tó máa ṣe ó yá lọ gbégbèsè báyìí ó yá lọ gbégbèsè báyìí tó bá ti gbégbèsè yẹn wàá rí pé kí ni yẹn máa ṣe kí ni ó máa kúrò torí pé òkùnkùn ti pọ̀ jù so Ọlọ́run lọ àwọn èèyàn máa ní kò sí àṣegbé Ọlọ́run ní kò sí àṣegbé àṣepamọ́ ló wà ṣe wá rí ẹlòmíì lè ṣe nǹkan for 10 years k'Olúwa máa tẹ̀ tí kọjú sí láti bí léèrè ṣùgbọ́n tí Olúwa bá dé ẹgbẹ́ àtirẹ́gbẹ́ ẹgbẹ́ àtirẹ́gbẹ́ ìkíní kan dẹ̀ ni mo kàn gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé ọ̀rọ̀ Olúwa ò ní lọ láláì má ṣe n tí mo rí bẹ́ẹ̀ nìyẹn sá. Ẹ ṣe ìyá wa tá bá ní ká wá wò náà àwa tẹ̀fẹ́ kẹ́ bá wa yànnà náà ẹ̀ dáadáa torí pé tá bá wò àwọn ìránṣẹ́ Ọlọ́run kan náà tún máa ń sọ pé Ọlọ́run ọba láàánú ni tá bá dẹ́ṣẹ̀ tá bá túbá Ọlọ́run àforíjì wa ṣé bí ẹ̀ṣẹ̀ tí táwọn èèyàn nípa àwọn dá yìí pẹ̀lú ìṣọwọ́ táwọn fẹ́ fi túbá yìí ṣé ó possible kọ́ Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ náà jì wọ́n. Kò á kì í ṣe Ọlọ́run sọ nínú ìwé mo pè èrò yín
ó yàtọ̀ sí èrò mi. I always tell people, mo dẹ̀ máa ń sọ nínú afọ́rá yìí pé Ọlọ́run lè sọ pé mo máa pa ìlú kan run kéèyàn kan kó dẹ̀ jẹ́ yín lójú Ọlọ́run. It may not be pastor, it may not be a prophet, it may not be a ó lè má jẹ́ wòlíì, ó lè má jẹ́ àlùfáà, ó kàn lè jẹ́ àkàndé ènìyàn tó jẹ́ pé inú Ọlọ́run dùn sí, tó jẹ́ pé òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run tó dẹ̀ ń jẹ́ fún. So nípa ṣíṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe kí Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n máa ṣẹ̀ṣẹ̀ wọ́n fún. Mo wá ṣèkàtọ̀, mo wá forgiveness, nǹkan tó mọ̀ ni o. Ó yàtọ̀ sí pé by mistakenly, ṣe mọ̀ pé something like by mistakenly wà, ṣùgbọ́n intentionally doing, òun náà máa jẹ sẹ̀ríà intentionally. So bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyí. Tàwa ní ká wá wo ó fẹ́ jẹ sẹ̀ríà intentionally, ṣé ayé ni àbọ̀run? Torí àwọn kan ní pé ohun tá a bá ṣe láyé ayé ló ń gbé, pé kò sí ìdájọ́ àṣẹ̀ṣẹ̀ láyé, kò sí ìyẹn lọ́run. Ṣé bẹ́ẹ̀ lórí àbí kò sí bẹ́ẹ̀ yára? Oyé yẹn ò yé mi tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi kàn gbàgbọ́ kinní kan pé láti ayé lèèyàn máa ti máa jẹ ìyà yẹn títí tó máa fi kú. Ọ̀nà tó máa wá fi jẹ́ tọ́lọ́run máa fi gbà san fún, ọ̀nà tó jẹ́ pé òun gan máa padà mọ̀ pé ẹ̀ṣẹ̀ tóun dá yẹn ìyà ẹ̀ lòun jẹ. Òun làwọn ẹ̀sìn tá à ń pè ní sẹ̀ríà. It cannot go free. Láíláí. Kó yíra, kó sọ̀rọ̀ ẹ̀ di pásítọ̀, kó lọ sórí òkè, ó máa jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣé àwa tí wàá fẹ́ kí àwa yà díẹ̀ síbi ká yà síbi sàárà, torí ẹ ti sọ́nà fọ́nrán yín kan sẹ́yìn náà àwọn ohun tí sàárà agbára tó wà nínú ká máa fún gbìn. Ìmọ̀ tí fẹ́ kẹ́ ẹ tún rán àwọn èèyàn létí. Ṣé rí ọdún tí à ń wò lọ yìí, àwọn èèyàn fojú wo ọdún yẹn pé ó máa le. Tó ń bọ̀ lọ́nà àbí tá a wà yìí. Bẹ́ẹ̀ni, tó ń bọ̀ 2024. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé ọdún ìdẹ̀ra, ọdún àánú ni. Ìbùkún máa rìn gan lọ́dún náà. Ṣùgbọ́n fún ẹni tó bá lè fúrúgbìn, Bíbélì ní ẹni tó háwọ́ ó ní kìkìdá ìdí. Ó ní ṣùgbọ́n ẹni tó fọ́rúgbìn ó ní wọn máa pọ̀ sí. So ọlá yẹn ọdún tá à ń wọ̀ lọ yìí ọdún àánú ni. Fẹ́ni tó bá lè ṣe àánú. Ọdún ìdẹ́jọ́ ọdún téèyàn máa tẹra mádùá o. Ọdún ìjẹ́ ọdún tó máa téèyàn máa tẹra mádùá torí Ọlọ́run máa gbé àwọn alágbára kan sílẹ̀, á wá gbé àwọn aláìní kan sókè. Léyìí tó túmọ̀ sí pé àwọn alágbára kan máa jábọ́, àwọn ọlẹ̀ kan máa wá gúnkè. Ẹ lọ kọ́lẹ̀. Àwọn kan máa jábọ́, àwọn kan máa mókè. Lọ́dún yìí, ọdún 2024 táwọn ọ̀rẹ́. Ọdún ẹ̀rí, ọdún ògo, ọdún ayọ̀ lọ́dún yìí. Ìlérí Olúwa dẹ̀ máa ṣẹ lọ́dún yìí fún un. Nílùú Nàìjíríà, ó máa dẹ̀rọ̀. Ṣùgbọ́n kí àwọn èèyàn kọ́ láti fúrúgbìn, wọ́n dẹ̀ kọ́ láti ṣàánú. Tèmi rí nínú ọdún yìí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.